ọ̀rọ̀ Yorùbá náà dàbí ti Nehemiah tí wọ́n fẹ́ kọ́ ilé, wọ́n fi idà wọn sí ẹ̀gbẹ́ kan pé gbogbo ẹnikẹ́ni tó rí bá takò tó bá gbógun wá káwọn gbéná wojú ẹ̀. bí àwọn ọmọ ayé wálé ẹni bá ṣe wèrèwèrè ó ṣe é. kán mú kúrò lọ́nà. bẹ́ẹ̀ ni kí ọmọ Yorùbá náà múra sílẹ̀ láti jà fún ẹ̀tọ́ ara wọn. mo kí wọn káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ yìí iSeen TV yín náà lélẹ́yìí. ẹ ti mọ̀ pé tí ẹ bá ti rí wa lórí ìkànnì iSeen TV ó tún ti nídìí náà nìyẹn torí bí onídìí obìnrin ìjẹ́kúmólú tó ìrẹsì Ọlọ́run alààyè tẹ́ ń wò lójú ìwòran yín ojú ni wọn ò kí ń ṣe àìmọ̀ fún olóko. Prophet and scientist Olúṣọlá Àlàbí wòlíì tó rà àánú gbà káàfàtà ní gbogbo àgbáyé àwọn náà la gbé wá sórí ìkànnì lónìí. Bàbá ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. mo kí gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ wa pátápátá. orí kan ní ìrètí pin fọ́pọ̀ 9 ní orí ọ̀wẹ́rẹ́ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. gbogbo ẹni tí ìrètí ti pin fún Ọlọ́run kó dìde ìrànlọ́wọ́ fún yín. Àmín. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ nígbà ìpọ́njú Ọlọ́run kó dìde ìrànlọ́wọ́. Àmín. gbogbo ẹni tí ayé ni lára lórúkọ Jésù Ọlọ́run kó tù yín lára. Àmín. nínú oṣù karùn-ún yìí lórúkọ Jésù ẹ ò ní wọnú ibi. Àmín. nínú oṣù karùn-ún yìí lórúkọ Jésù ibi ò ní wọlé tọ̀ yín. Àmín. ìwà láàyè Ọlọ́run tí mú kí ayé èèyàn ní adùn lórúkọ Jésù yóò wọnú ayé yín lọ. Àmín. ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Àmín àmín àmín. tó mo kí gbogbo èèyàn lólùfẹ́ ètò yìí tẹ́ ẹ ti ń béèrè tẹ́ ẹ ń pè mí páìsìn àgbúrò wòlíì ṣé kò sí kí ló dé. tó a tún ti rí opportunity àti orí ọ̀fẹ́ gbà o láti wá tún bá bàbá pàdé lónìí. gbogbo èyí tẹ́ ń wò wá ẹ jẹ́ máa láìkì tí ẹ máa share rẹ̀ tètè máa tẹ̀ ẹ́ sójú ẹ̀ jẹ́ kó máa lọ fáà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. bàbá wa nínú Olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà àwọn gbogbo àgbáyé ló ń béèrè pé ó tó dọ́ mẹ́ta lórí ìkànnì yìí. èmi sì máa ń sọ wípé ẹ̀yin ò ń ṣàdédé jáde o tí ò bá ṣe pé ó bá nídìí ìdí ọ̀hún náà la ṣe wá wá o kí lẹ lolúwa sọ gan fún ìran Yorùbá torí gbogbo alamọ̀ pé rálì oṣù yìí náà ni ó sì ti délẹ̀ tán kí lolúwa wí kí ni ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń gbọ́wọ́ ọmọ Yorùbá ni àti fúnjọba. ẹ ṣé bàbá. ṣẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹjẹ́ àti ọkọ bẹ̀rẹ̀ lórí àwọn ọba ilẹ̀ Yorùbá. kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ ọmọ Yorùbá táàní káàní sọ̀rọ̀ àwọn lọ́ba. torí pé ọba ni ó ba lórí ohun gbogbo. ẹ jẹ́ ká ti ibi tí wọ́n gbàgbọ́ pé orísun Yorùbá àbórí ìrun ni wọ́n ń pè. bẹ́ẹ̀ ni orí ìrun Yorùbá. Ilé Ifẹ̀ ká tún kọjá lọ sí ìlú Ọ̀yọ́. mo máa ń sọ wípé ṣe rí ìgbà tí àlàáfíà tí ò bá jọba láàárín àwọn méjèèjì ìlọsíwájú ò lè fẹ́ sí fúnlẹ̀ Yorùbá. torí pé kò sí bá ti sọ̀rọ̀ lọ síwájú Yorùbá tá à ní sọ̀rọ̀ àwọn ọba méjèèjì. kò sí bá ti fẹ́ gba Yorùbá nation tí ọba Ọọ̀ni ò ní dúró tí Aláàfin Ọ̀yọ́ náà ò ní dúró àti àwọn àgbààgbà ọba nílẹ̀ Yorùbá. so ó yẹ kí àwọn méjèèjì kí wọ́n pe àárọ̀ àtọ̀dọ̀fin ṣùgbọ́n ẹ jẹ́ wọn aṣọ eléyìí tó jásọ tẹ́lẹ̀ bẹ̀ ni pé àárín àwọn ọba méjèèjì ò lè gún láàárín Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀yọ́ Ọ̀fífẹ́ ìjà àárín wọn ò ní gún. so àárín wọn tí ò dẹ̀ ní gún ìbò ṣe máa wà lọ tó bá tó àkókò kan àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá gbìyànjú láti rí pé àlàáfíà yẹn jọba á wà fúngbà díẹ̀ náà tún ni á tún padà tó kọ̀ǹtínú bí wọn ó ṣe jọ lo sáà tiwọn nìyẹn bí wọn ó ṣe lò ó lọ nìyẹn wọn ṣe máa lo sáà tiwọn lọ nìyẹn. so lórí ọ̀rọ̀ ti Yorùbá nation ìṣẹ̀lẹ̀ kan sì máa ṣẹlẹ̀ lọ́dún tá a wà yìí gangan táwọn tá ń pè fún Yorùbá nation ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kábíyèsí ó sì máa ṣẹlẹ̀ kí wọ́n má sọ̀rọ̀ tínú kábíyèsí kankan sì wà lójú ọ̀nà lórí ọ̀rọ̀ Yorùbá nation tó sì máa ṣẹlẹ̀ kọ́dún tó parí lórí ọ̀rọ̀ Yorùbá nation. bákan náà lóṣù karùn-ún yìí mo ní káwọn èèyàn gbàdúrà lórí ṣẹ́rí kidnapping ó máa pọ̀ nínú oṣù karùn-ún yìí gan-an ìjínigbé ó máa pọ̀ kí àwọn èèyàn gbàdúrà dáadáa ní gbogbo ibi tí wọ́n bá ń lọ. bákan náà kí àwọn èèyàn kíyèsára pẹ̀lú ọmọ wọn ní àkókò oṣù karùn-ún yìí torí pé àwọn àmì tó ń farahàn lójú ọ̀run àwọn àmì tó ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àti pé ìgbéyàwó tí ò bá fẹsẹ̀ múlẹ̀ wọ́n máa divorce wọ́n máa túká ní oṣù karùn-ún. wọ́n máa túká kálukú lọ ń lọ tiẹ̀. àwọn tí wọ́n dẹ̀ ní girlfriend àti wọ́n ní àwọn àlè wọn pamọ́ nínú oṣù karùn-ún yìí àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ wọn ó pín yà ìsọdasárì kékeré náà ló máa pín wọn níyà. àwọn àmì tó pọ̀ lójú ọ̀run nínú oṣù karùn-ún yìí lára ẹ̀ náà ni fún àwọn politician àtàwọn tí wọ́n jẹ́ olórí pátápátá bí ọba bí olóṣèlú bí gọ́fúnà bí president
àwọn àìsàn kan tó jẹ́ strange sickness ó máa ṣe wọ́n. fáwọn olóṣèlú. àwọn olóṣèlú o àwọn ọba o tó fi dórí àwọn tán jẹ́ ààrẹ. ó ṣe ààrẹ ní nàìjíríà nìkan nílẹ̀ áfíríkà yìí. àwọn àmì tó ń wà lọ́wọ́lọ́wọ́ àwọn àìsàn tó jẹ́ pé wọ́n kàn lè gbé mi jáde lójijì fún ìtọ́jú ó máa ṣẹlẹ̀. wọ́n máa ṣẹlẹ̀. so àwọn nǹkan tó wà ní oṣù karùn-ún ní bákan náà ẹ rí i pé àwọn olóṣèlú wọ́n máa ti ní ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú mi. tó jẹ́ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ìyẹn náà ò ṣe pé bóyá bẹ́ẹ̀ni nǹkan tó jẹ́ tuntun. bẹ́ẹ̀ni ṣùgbọ́n sì máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní àwọn àkókò yìí. so àwọn nǹkan tí ó wà nínú oṣù karùn-ún yìí nìyẹn. lẹ́yìn àwọn tó bá sick gan kí wọ́n gbàdúrà fún relative wọn ní oṣù karùn-ún yìí kí wọ́n má bàa pàdánù irú ẹni bẹ́ẹ̀. kírú àwọn yẹn máa fi psalm 49 àti psalm 50 kí wọ́n máa fi gbàdúrà fún èèyàn wọn tó ń ṣàìsàn. tó ṣàìsàn lọ́wọ́ psalm wọ́n tó bá 49 jẹ́ pé àti 50. àti 50 tó bá yẹ pé wọ́n ti ń lálàá pé ẹni yẹn kú kí wọ́n fi psalm 116 kí wọ́n fi kún àwọn sáàmù méjèèjì ẹ̀. 116. ó máa jẹ́ psalm 49 psalm 50 psalm 116. 116. so àwọn nǹkan tí ìgbésẹ̀ àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ máa gbà nínú oṣù nìyẹn. bákan náà unexpected good fortune ó máa wà. nígbà èèyàn kàn déédéé níre lójijì ó máa wà ní oṣù karùn-ún yìí. ó sì máa fẹ́ wo oṣù kẹfà. lóòótọ́ ni mo ti sọ tẹ́lẹ̀ yìí pé láti March títí wọ December Ọlọ́run ṣí àwọn wíńdò àti níre fún àwọn Christian. ṣùgbọ́n tó oṣù karùn-ún ni pé kéèyàn kàn níre lójijì orí ọ̀fẹ́ ẹ̀ wà. ó wà nílẹ̀ báyìí. bí òde kéèyàn má ṣiṣẹ́ bí káwọn má lọ ṣiṣẹ́ o. ṣùgbọ́n tọ́lọ́ ló mọ ẹni tí ó kàn mi ò èmi ẹni tí mò ń sọ̀rọ̀ mi tó máa kàn ṣùgbọ́n máa ṣẹlẹ̀ káàkiri Ọlọ́run kàn máa ọkàn máa select àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn nìyẹn oṣù karùn-ún ọdún karùn-ún. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí náà tolúwa ti sọ yìí kọ́pọ̀lọpọ̀ mọ́ wàá tún mọ́ take advantage pé tó wà wọ́n ti sọ pé eré máa jábọ́ o ká máa di pé ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ máa lọ ṣiṣẹ́ mọ́. so ó yẹ káwọn èèyàn kẹwàá careful kẹ̀dẹ̀ ṣiṣẹ́ kéèyàn ṣiṣẹ́ ni òṣìṣẹ́ ó máa ń jàre òṣì ni. tó ẹ ṣe bàbá àwọn ọ̀rọ̀ ńlá làwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ńlá gbà ò ní. ìbéèrè tí mo fẹ́ béèrè àbí bí ìbéèrè náà ló dẹ̀ jẹ́ àmọ̀ràn ni pé mo fẹ́ kẹ́ ẹ bá ń gba gbogbo àwọn ọmọ Yorùbá lámọ̀ràn lórí ọ̀rọ̀ Yorùbá Nation. ẹ bá ń gbà wọ́n lámọ̀ràn èyí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run torí àsọtẹ́lẹ̀ ti jáde several times tẹ́ ti sọ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́sìn máa gbá àwọn ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n àwọn náà tí wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ yẹn èyí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí wá ní tó wá jẹ́ onímọ̀ ẹ̀rọ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì kí ni àwọn ìmọ̀ràn tẹ́ ní láti fún àwọn ọmọ Yorùbá. ó ní fọkàn rẹ balẹ̀ nínú Olúwa bàbá ìrètí ń bẹ fún ọ fọkàn rẹ balẹ̀ òórẹ ẹ̀yìn ọ̀tá. ibi tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn kí gbogbo ọmọ Yorùbá jẹ́ kí wọ́n fọkàn wọn balẹ̀. àbíyèsí. torí pé wọn ìdédé fún yàn ní agbára kò síbi kankan láyé tí wọ́n ti sọ pé yá gba agbára. nígbà tí èsì Christmas gift. èèyàn ni yóò jà fún agbára láti ní. àbíyèsí. Bíbélì sọ fún Ísọ̀ nínú bàbá Ísọ̀ sọ fún ó nígbà tí ìwọ bá di alágbára tán ó ní ìwọ yóò já àjàgà yìí kúrò lọ́rùn rẹ. ìgbà tó bá dì í ọkàn bá kàn ké náà ni kò sí nǹkan tó fẹ́ ṣe. tó kí ọmọ Yorùbá má rò wípé a lè fi jẹ̀lẹ́ńkẹ́ bí ẹni fẹ́ràn jẹ̀kọ́ gba ilẹ̀ Yorùbá. wọ́n ó dìjà fún òmìnira wọn ni wọ́n ó pè fún òmìnira bí wọ́n ṣe ń pè ẹ̀ tún wá lo àwọn different means tọ́lọ́run bá ní òun ti gbalẹ̀ fún yín nítòótọ́ èèyàn ni ó jà fún o Ọlọ́run ti sọ tiẹ̀ ó ti final ẹ máa gbalẹ̀ Yorùbá ẹ máa gbà ṣùgbọ́n ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé gbogbo ọmọ Yorùbá ẹ̀ ń ṣe rí àìfìmọ̀ṣọ̀kan nílẹ̀ Yorùbá ó ti pọ̀ jù níbi táwọn kan wá ti ní ẹgbẹ́ sókè àwọn kan ń gbé wálẹ̀ àwọn kan ò ní rọlẹ̀ pa ìràwọ̀ ìdájọ́ lẹ̀ kó sọ̀nà àwọn kan ò ní àti ẹ̀túgbọ́n náà pọ́ láwọn kan ń gbẹ́bọ̀ nítorí ọ̀rọ̀ rálì nǹkan bàbá torí kó lè wáyé àti kó mọ̀ bá wáyé nǹkan tá à ń sọ náà kó mọ̀ bá wáyé wọ́n ń gbẹ́bọ̀ ọ̀tẹ̀ dúkù tẹ̀bẹ̀lẹ̀kún pọ̀ lẹ̀ Yorùbá ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ kí Yorùbá Nation gan ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ gan ló wà ní òṣì àti ìṣẹ́ àwọn tí wọ́n ń jà fún nígbà tọ́pọ̀lọpọ̀ bá rí olóyè Sunday Igboho bí ẹ ti jà fápò ara rẹ̀ ẹni tó ti tó tán láàyè ẹ̀ wọ́n rí bàbá Akíntóyè bí ẹni tó ń ṣe ta rẹ̀ oúnjẹ mélòó ni bàbá ìgan fẹ́ jẹ at his age
àwa ti dàgbà bàbá wọ́n 90 ti years. dàgbà ṣùgbọ́n ẹni tó bá ní foresight ló máa ń wà ní èjì yẹn tó tún máa jà fún òmìnira lọ́sọ̀ àwọn bá jókòó ẹ̀ jẹ́jẹ́ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni o. ṣébi torí ẹ̀ náà ló di pé láìpẹ́ làwọn kan tó lọ ń túlé bàbá yẹ́bẹ́yẹ́bẹ́ lẹ́kìtì àbí lóòjọ́ àbí bòde. Èkìtì náà ni. ká bàbá mọ́lé ta ló mọ̀ọ́rù kan tí wọ́n bá ṣẹlẹ̀. mo dẹ̀ ṣú ọ̀pá àwọn tó lọ ọbẹ̀ ọmọ Yorùbá ni wọ́n. so nǹkan tá à ń sọ nìyẹn lára àwọn ọba tó ṣe pé ọba náà tó ń gbàbọ̀dé o àwọn ọba náà ń gbàbọ̀dé olóyè ń gbàbọ̀dé olóṣèlú ń gbàbọ̀dé ọlọ́pàá ń gbàbọ̀dé àwọn àmì ń gbàbọ̀dé ọdún wo ni ìlọsíwájú fẹ́ dé tó ó dìgbà tí gbogbo wa bá fìgbànú kankan ṣoṣo sọ̀já ó ní ọ̀rọ̀ Ọlọ́run ó ti wá sí ìmúṣẹ o ọ̀rọ̀ Ọlọ́run èdè ẹ lọ lásán ó ní ní tòótọ́ ẹ lọ ó wà ní Bíbélì inú ìwé Judges chapter 19 chapter 20 Olúwa lóun ti ṣẹ́gun fún yín ẹ lọ ẹ ó ṣẹ́gun ọjọ́ tó ní ká lọ wọ́n pa 25 lára wọn. Olúwa tó wí lọ́jọ́ kejì pé ẹ lọ sójú ogun ẹ ó ṣẹ́gun wọ́n tó pa 18,000 ní à. Ṣé Olúwa ń parọ́ ni Ọlọ́run ò parọ́? Àwọn ni ò múra tó. Tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ó wá kó ọgbọ́n ènìyàn human knowledge. Tó ìyẹn ni lórí ọ̀rọ̀ Yorùbá kí Yorùbá náà wo ọgbọ́n àtinúdá kí ìlérí Ọlọ́run kó bàa lè ṣẹ. Wọ́n á sì fi ọ̀tẹ̀ sílẹ̀. Ó ṣe jẹ́ ni. Ọ̀rọ̀ ńlá nìyẹn bàbá ọ̀rọ̀ ńlá lórí àwọn ọ̀rọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì bàbá ó ṣeéṣe ká nínú ìmọ̀ wá fún ìgbà àkọ́kọ́ kí ni nǹkan tí ó wà nílẹ̀ kí ni nǹkan tí pílánù tó máa ṣẹlẹ̀ láìpẹ́ lórílẹ̀‐èdè yìí àti ní Áfíríkà gangan pàápàá láti ipasẹ̀ yín. Ṣé rí nípa ti science nípa space nípa technology lára àwọn nǹkan tá à ń ṣiṣẹ́ lórí mo sọ́rí sẹ́lẹ̀ náà ni pé ó yẹ kí Christian náà ní technology tiwọn. àti ẹ̀gbọ́n gan pé wọ́n ní WhatsApp Instagram àti Facebook wọ́n ní ọ̀dà kan fẹ́ cancel ẹ̀ Nàìjíríà torí pé wọ́n ní ìjọba Nàìjíríà fẹ̀sùn kàn wọ́n. tí wọ́n bá fẹ́ lọ ká lọ àwọn míì ò tún wá kí ló dé táwa náà ò lè kírètì tiwa. ṣe bí mọ̀ọ́sì àwọn tó ń ṣiṣẹ́ Facebook yìí àwọn ọmọ Yorùbá pọ̀ ńbẹ̀ àwọn ọmọ Nàìjíríà pọ̀ láàrin wọn. ṣé wàá rò pé ṣòro ṣe fún wọn láti because template gan ti wà ní already. Bíbélì dẹ̀ sọ́nù ìwé Dání ó ní tó bá di àwọn àkókò yìí ó ní ìmọ̀ yóò di púpọ̀ ara ìmọ̀ ti di púpọ̀ ń sìn káwa náà lò nínú ìmọ̀ yẹn ká fi establish ara wa. So àìṣedéédé ìjọba ló di pé Facebook ló fẹ́ kó Instagram WhatsApp kó Nàìjíríà ó dẹ̀ máa affect millions of people tó bá lọ. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lọ fi ń ṣe business. Ayé ọ̀pọ̀lọpọ̀ ti depend lórí àwọn social media tá à ń sọ yìí. Ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ fàyọ ni pé àkókò ti tó more especially àwọn Christian. Ẹ jẹ́ káwọn náà build the chatbot ẹ já build the AI artificial intelligence tó jẹ́ pé basically wà fáwọn Christian. Ẹ jẹ́ ká train ẹ̀ nípa Jésù ká sọ nípa ẹ̀mí mímọ́ ká sọ nípa agbára Ọlọ́run kí ìran tó ń bọ̀ kí wọ́n bá lè rí nǹkan kan kó má bàa jẹ́ pé the next generation museum ni wọ́n ti lọ mọ rí Bible àti ìwé orin. Nígbà tí wọ́n bá ti sọ di. The world is becoming digital every day. So tá a bá wá program Christianity náà in a digital way báwo ni continuity ẹ̀ báwo ló ṣe fẹ́ sustain. Àdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ Christian ẹ̀ máa rí wọn máa rí post ọ̀pọ̀lọpọ̀ wá ní this kìíní is demonic míìsì orí WhatsApp ẹlòmíì kan sógbó àmọ́ lórí Facebook and artificial intelligence is demonic technology is demonic but áàpù tí wọ́n ń lò kọ́ sọmọ Ọlọ́run náà kọ́ náà fi ṣe ni sọmọ Ọlọ́run ló ṣe áàpù tó ní. So ìjọ tó bá wù wọ́n tán bá láwọn ò fẹ́ gbọ́rọ̀ Jésù mọ́ ti tán náà nìyẹn o. We need to develop our own technology. Bẹ́ẹ̀ni olóòrùn bàbá Adébóyè sọ péjọ kan bẹ táwọn lọ sí pàdé ní òṣùpá. Bẹ́ẹ̀ni lẹ́yìn tí mo pe bàbá ní àkíyèsí pé bàbá ẹ wá o ó yẹ kí redeem kí àwọn ìjọ ńláńlá Nàìjíríà ní technology tiwọn kò pẹ́ náà bàbá náà dẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni pé àwọn náà lọ ní òṣùpá láìpẹ́ tó bá rí bẹ́ẹ̀ kí o tọ́ ẹ jẹ́ kí àájọ lọ náà ni. Ó ní Olúwa tí Olúwa ní ilẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ òṣùpá ayé kan náà ni Venus ayé kan ni Mars ayé kan ni Mercury ayé kan ni ayé dẹ̀ pọ̀ lọ bẹ́ẹ̀ tí bàbá aládùúrà ní ayé ló ṣe ẹ̀kẹ́ẹ̀dógún ayé ibi tí wọ́n rí mọ nìyẹn ayé sì pọ̀ lọ ó pọ̀ bíi rẹ́rẹ́ so tá a bá lọ lọ́jọ́ kan Bíbélì sọ́nù ìwé Deuteronomy 4:19 ó ní Ọlọ́run ti pín gbogbo àwọn pílánẹ̀tì yìí fún gbogbo orílẹ̀-èdè ayé
Ọlọ́run ti fún wa as ìní, so àwa ló kù sí lọ́wọ́ bá ṣe lọ. Jésù náà lòun lọ ń pèsè àyè sílẹ̀ fún wa. Ó ní tí ò bá nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ bùgbé ló wà. Ó ní tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni mi ní sọ́nà. ayé kan náà tún nìyẹn. Ayé kan ni Bíbélì náà ló tún sọ nínú Revelation. Ó ní mo sì rí ayé kan, ayé tuntun àti ọ̀run tuntun. Ó ló ń ti ọ̀run bọ̀. Sọ̀kalẹ̀. Automatically ayé tó ń bọ̀ yẹn ti wà níbì kan. Ayé pọ̀. Eléyìí tọ́lọ́run ní ká láǹfààní àti wà láwa yìí. Ìràwọ̀ pọ̀, òṣùpá pọ̀, òòrùn pọ̀. Bàbá ẹ ṣé bàbá torí àkókò tó mọ̀ kọ́kọ̀ọ́kọ̀ yẹn náà ló tún pè lọ́wọ́lọ́wọ́ bá ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ Very Dark Man. Kí lẹ̀yin rí sí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run? Ṣèjọba ló jẹ̀bi ni àbí báǹkì àbí àwọn EFCC ọbọ̀ nǹkan fúnra lára ẹ̀? Gbogbo wa náà la mọ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yìí. Tẹ́ ẹ bá sòótọ́ ní orílẹ̀‐èdè yìí, they will be after you. Tán bá threaten yín lákọ̀ọ́kọ́, tẹ́ ẹ bá gbọ́, wọ́n á wá fi kú threaten ẹ nìyẹn. Wọ́n á fi ẹ̀wọ̀n, wọ́n á fi threaten ẹ. Even tẹ́ ẹ bá sòótọ́ dé level kan ga àwọn èèyàn, àwọn tó jẹ́ bíi tí ń gà á pè pé wá wò ó lè solve problem Nàìjíríà, ẹ filẹ̀. Ìdí tèmi ṣe like nǹkan tí Very Dark Man sọ, gbogbo wa náà kọ́ la máa dákẹ́ náà. Bẹ́ẹ̀ ni. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, owó mi náà wà ní GTB tí mi ò rí gbà. So láìpẹ́ mo léèyàn tó súnmọ́ mi 5,000 naira inú ilé ló wà, wọ́n yọ 5,000 ní Access Bank. Ó dẹ̀ lọ complain. Báńkì ò dẹ̀ rí kankan sí. Báńkì wọn rí nǹkan, wọ́n ní kó máa lọ pé ó máa rí. Kí ló fẹ́ rí? So ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀, kí la fẹ́ ṣe? So àwọn ilé ìfowópamọ́ yìí náà wọ́n ní láti kíyèsí ara. Tẹ́ bá yọ 5,000 lórí èèyàn 1 million. Owó nìyẹn ìlédè. Owó nìyẹn. Mélòó ẹ̀ nìyẹn mélòó ló lẹ́nu àti sọ̀rọ̀. Kí wọ́n máa fẹ̀sùn báńdíìtì ká gbogbo wa mọ̀ pé kò rí bẹ́ẹ̀. Nǹkan tó bá ṣe gangan pẹ̀lú ẹ̀ka fún yín kí ẹ kú sọ tó ṣe direct. Ókè o, ìgbà tó ń sọ̀rọ̀ ọ̀gá àwọn EFCC èmi gan mọ̀ pé tó ọjọ́ kan ṣe bọ̀ tán sì máa gbé Very Dark Man yìí. Ẹ kúkú sọ pé tó sọ̀rọ̀ sọ̀gá wa la ṣe gbé ẹ o. Ṣé mọ̀ pé ìyẹn wà straightforward. So ó yàtọ̀ síra wọn. Kì í ṣe pé kẹ́ máa fi ẹ̀sùn onírúkà láta. Àwọn báńdíìtì wà nílẹ̀ kò sẹ́ni tó gbé wọn náà. Nínú àwọn train station tí wọ́n ní wọ́n ní ìṣúná train recently ọ̀rọ̀ láìpẹ́ ṣá wọ́n ló tó lọ kírun ló tó pàdé ara àwọn abductor ara àwọn tẹ́jú bẹ́ẹ̀ ni gbọ́ tó pàdé ẹ̀ ní mosque. So ó yẹ kí ìjọba ẹ jẹ́ ká fìbẹ̀rù Ọlọ́run ṣe o. Psalm 49 ó ló wù wọ́n bíi kílé wọn ó pẹ́ títí ó ní ṣùgbọ́n ikú yóò jẹ́ lára wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo àwọn alágbára ayé, ikú máa jẹ lára wọn. Ẹ ní sọ pé ẹ̀gbọ́n nǹkan tá à ń sọ. Ọjọ́ kan ń bọ̀ ṣé báwọn kan náà ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà lánàá. Àwọn dà lónìí. Àwọn àdẹ̀ rí wọn mọ́. Ó là wá wọn àti ẹ̀rí wọn mọ́. Ó là wá wọn àrí wọn mọ́. Babangida náà wà níbi tí ó di condemn ayọ̀ sí lónìí. So àwọn míì ò tiẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n ló ti lò gbá tiẹ̀ ní. Káwọn tí ó lò gbá tiẹ̀ ṣùgbọ́n kí kálukú náà ronú àti sùn. Owó yìí náà tí wọ́n ń pè gan gbọ́dọ̀ fẹ́ kó lọ. Wọ́n gbé máa ká wá sórí TV lórí Channel TV ó láwọn táwọn ń jẹ owó subsidy ó láwọn ti jó. Ó ní kí ìjọba stop àwọn. Ó láwọn ti yó. Bàbá ẹ ṣé ẹ já mú ìbéèrè tèmi ó dá lórí ètò tó ń bọ̀ yìí tẹ́ pé gbogbo èèyàn ti mọ̀ ó ti di household name báyìí, that is mystery importation every second Friday of every month. Àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe àti nǹkan tọ́lọ̀ ti ṣe lóṣù tá a wà lọ́wọ́lọ́wọ́ oṣù karùn-ún yìí. Kí nìkan ràbàǹdẹ̀ báńgẹ́lì wo lọ Ọlọ́run fẹ́ tó yọ̀ǹda fún àwọn èèyàn lóríṣiríṣi tó ń bọ̀ láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Bíbélì wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú. Ṣé rí ìjìnlẹ̀ Ọlọ́run kan wà tí a sì máa fún gbogbo àwọn ènìyàn. Every month la máa fáwọn èèyàn ní ẹ̀bùn àwọn áńgẹ́lì. Níṣẹ́ Ọlọ́run tọ́lọ́run tún sọ̀kalẹ̀ pé òun fẹ́ kí ara dẹ gbogbo ènìyàn. Ó ní gbogbo ẹni tó ń sunkún, gbogbo ẹni tí ayé ni lára, gbogbo ẹni tí ìkorò wà nínú ayé wọn. Ọlọ́run fẹ́ tù wọ́n lára lóṣù yìí. Ìyẹn làbá pè ní táàgì oṣù yìí.
mo ti sọ pé nǹkan méjì lètò wa program wa wà fún mystery impartation is for prosperity is for healing. bẹ́ẹ̀ni Abẹ́ prosperity yẹn ní àwọn tó rọ̀ mọ́, ní abẹ́ healing ní àwọn ó ní àwọn kan tó rọ̀ mọ́. so lóṣù yìí ìwòsàn ìbùkún méjèèjì náà ló wà ńbẹ̀. Ọlọ́run sọ wípé àwọn kan ń sun ẹkún, ó ní àwọn kan ti gbàdúrà, ó ní ayé dẹ̀ ti sú wọn, ó ní àwọn kan wọ́n ti ṣe làálàá nínú ayé tí wọn ò dẹ̀ rọ́nà àbáyọ, ní lóṣù yìí ara máa tu gbogbo wọn. kábíyèsí Olódùmarè. So àwọn nǹkan tá a fẹ́ gbàdúrà ni àwọn èèyàn ti dé láti abroad o, àti àwọn kan ti dé láti Amẹ́ríkà, àti àwọn tó dé láti UK lórí program tó rọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ló máa wáyé. Friday ọ̀sẹ̀ yìí náà ni Yìí ló máa wáyé. venue yẹn só ti yí padà ní àbí the same venue yẹn náà ni. ṣé last month náà ni Grande Event Center Grande Event Center tó wà ní opposite Diamond Estate Lásù Lásù Ìṣẹ́rí Ìṣẹ́rí express road Lásù Ìgbàdo Ìṣẹ́rí express. ibẹ̀ náà ló tó ti máa wáyé. tó torí àkókò wa ká má bàa torí ọ̀pọ̀lọpọ̀ títí ń pè lọ́wọ́lọ́wọ́ bàbá mo fẹ́ kẹ́ gbẹ́dọ̀ fún àwọn olólùfẹ́ ètò yìí àtàwọn tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá ń sọ̀rọ̀ àṣẹ sínú ayé wọn kí ẹ sì bá invite wọn fún program tó ń bọ̀ Mo rá níjọ́. àṣẹ Ọlọ́run jáde sínú ayé gbogbo ẹ̀dá tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù. Agbára Ọlọ́run tí ìgbà ó fi rọ̀ ẹ́ lọ́rùn kó wọnú ayé yín lọ. Àmín. Àṣẹ Ọlọ́run tí ayé yín ó fi nítumọ̀ lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. Ìwàláàyè Ọlọ́run tí ó ṣẹ́ gbogbo ogun ayé yín lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ kó wọnú ayé yín lọ. Àmín. Ó tó dọjọ́ prógráàmù yẹn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ẹ ó ní testimony. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. tó gbogbo èyí tẹ̀ ń wò wá káàkiri mẹ́rin àgbáńlá ayé ẹjọ́ ẹ bá láìkì tẹ́ bọ́ share rẹ̀ gbogbo èyí tẹ̀ ń bọ̀ wá fún program nọ́mbà bàbá àti venue náà lẹ́wọ̀n lójú ìwòran yín yìí gbogbo ibikíbi tẹ́ ti wo ètò yìí lọ́wọ́.